mà ṣe o Bùnmi Akínàánú omijé ojú mi gbajúgbajà olórin ẹ̀mí jáde láyé. Mo ń wá ọkọ o kódà mo ti ṣetán láti fààyè gba ìfẹ́ nínú ọkàn mi. Princess Dámilọ́lá ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ó mà ṣe o ìyá ọlọ́mọ 5 pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí dókítà gbàgbé irinṣẹ́ abẹ sísọ́ọ̀sì sínú ara rẹ̀ nípínlẹ̀ Kano. Ikọ̀ ọlọ́pàá dóòlà olùfarakásá kan ẹni 60 ọdún tí wọ́n jí gbé sá lọ. Wọ́n fi ìgbóró òfin gbé àwọn afurasí apààyàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má ṣe bá àwọn ọ̀daràn jà o. Ẹ kọ́kọ́ du ẹ̀mí ara yín ná. Iléeṣẹ́ ọlọ́pàá ló gba àwọn ọmọ Nàìjíríà lámọ̀ràn bẹ́ẹ̀. Àlàyé rèé o lórí ohun tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Èdó tó sọ akẹ́kọ̀ọ́ àti èèyàn 52 52 dèrò ọgbà ẹ̀wọ̀n. Ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ o èrò aráàlú sọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn tí ìjọba Amẹ́ríkà fi ohun ìjà olóró ṣọwọ́ sí ìjọba Nàìjíríà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ó mà ṣe o Bùnmi Akínàánú omijé ojú mi gbajúgbajà olórin ẹ̀mí jáde láyé. Ṣé bí abalẹ̀ ni tá ò bàbá ni àádẹ́yìn lẹ́yìn ẹni ni àmọ́ ó ṣe ikú tó lé gbajúmọ̀ olórin ẹ̀mí náà ò dẹ̀yìn àfìgbà tó lè pa. Gbajúmọ̀ olórin ẹ̀mí Bùnmi Akínàánú Adéoyè tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí omijé ojú mi ti dágbére fún ayé pé ó dìgbà. Ọ̀kan lára àwọn tó súnmọ́ olóògbé ọ̀hún tipẹ́tipẹ́ Gbénga Samuel ló fìdí ìròyìn ikú rẹ̀ múlẹ̀ fún àwọn oníròyìn. Gẹ́gẹ́ bí Samuel sì sọ, nǹkan bíi aago 10 alẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ló dákẹ́ sílé ìwòsàn kan nílùú Èkó. Ṣáájú ní obìnrin náà ti dùbúlẹ̀ àìsàn fún ọjọ́ pípẹ́ tí àwọn akẹgbẹ́ rẹ̀ nídìí iṣẹ́ orin ẹ̀mí sì ń fi àdúrà ràn lọ́wọ́ bákan náà pèsè ìrànwọ́ fún un. Bí ìròyìn ikú rẹ̀ ọ̀hún ṣe wá jáde yìí, ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ rẹ̀ olólùfẹ́ àti ọ̀rẹ́ rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ń ṣèdárò lórí ayélujára. Bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn náà ń ṣèdárò, kò sí ẹni tó sọ ní pàtó ohun tí ó ṣokùnfà ìpapòdà rẹ̀. Lára àwọn tó súnmọ́ omijé ojú mi ni Mega Testimony tí òun náà jẹ́ olórin ẹ̀mí. Nínú àtẹ̀jáde tó fi léde lójú òpó ayélujára ìkànnì Facebook rẹ̀ níṣe ló ń dárò. Ó fìdí rẹ̀ múlẹ̀ pé ọkùnrin fà sí olórin ẹ̀mí náà tí òun sì pé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday àmọ́ àwọn kò láǹfààní láti sọ̀rọ̀. Ó ní omijé ojú mi pé òun padà ní nǹkan bíi aago 4:04 ìrọ̀lẹ́. Ó sì dàbí pé ìgbà ìkẹyìn tí àwọn yóò sọ̀rọ̀ nìyẹn. Bákan náà ni Sẹ̀ǹwẹ̀lẹ̀ Jésù Akínadé Olúbùkọ́lá Rachel tí ọ̀pọ̀ mọ̀ sí Sẹ̀ǹwẹ̀lẹ̀ Jésù náà sọ̀rọ̀ lójú òpó rẹ̀. Ó ní ìrora àdúrà tí kò gbà lọ́rọ̀ ọ̀hún já sí. Bí ìròyìn ikú gbajúmọ̀ olórin ẹ̀mí náà ti ń lọ lọ́wọ́ tí àwọn èèyàn akẹgbẹ́ rẹ̀ sì ń kẹ́dùn, bẹ́ẹ̀ ni àwọn mìíràn sọ pé àwọn ò gbàgbọ́, wọ́n ní ìròyìn ẹlẹ́jẹ̀ ni ìròyìn náà. Ṣáájú ni omijé ojú mi ti kọ́kọ́ ń ṣàìsàn tó sì ń lọ sí àwọn ilé ìjọsìn fún iṣẹ́ àdúrà láti borí àìsàn náà gẹ́gẹ́ bí àṣegbọ́. Lọ́dún tó kọjá ní fọ́nrán fídíò kan jáde níbi tí olórin ẹ̀mí ọ̀hún ti jókòó sórí àga kan tí ẹsẹ̀ rẹ̀ méjèèjì sì wú tí wòlíì kan sì ń gbàdúrà fún ìwòsàn rẹ̀. Lẹ́yìn náà ní àwọn olólùfẹ́ rẹ̀ kò gbọ́ nǹkan kan mọ́ títí di àsìkò tí ìròyìn ikú rẹ̀ fi gba ìgboro kan ní àṣálẹ́ ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 13 oṣù kìíní ọdún tuntun 2026. Mo ń wá ọkọ o kódà mo ti ṣetán láti fààyè gba ìfẹ́ nínú ọkàn mi. Princess Dámilọ́lá ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ṣé má kọjá mi olùgbàlà kì í ṣe orin àdùbúlẹ̀ kọ. Gbajúmọ̀ òṣèrébìnrin àti adẹ́rìn-pòṣónú Dámilọ́lá Adékọ̀yà tí ọ̀pọ̀ mọ̀ sí Princess ló ti kéde pé òun ń wá ọkọ, òun sì ti ṣetán láti ní olólùfẹ́. Princess sọ̀rọ̀ náà nínú fọ́nrán fídíò kan tó fi léde lójú òpó Instagram rẹ̀ níbi tó ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn gbajúmọ̀ pásítọ̀ ní Nàìjíríà pé kí wọ́n ran òun lọ́wọ́ láti mú àfojúsùn òun ṣẹ. Lára àwọn pásítọ̀ tí Princess rawọ́ ẹ̀bẹ̀ sí ni Bọ́lájí Ìdòwú, Philip Olúbákin, Jerry Eze, Joshua Selma àti Fẹ́mi Lazarus. Ó ní kí àwọn ìránṣẹ́ Ọlọ́run náà ran òun lọ́wọ́ láti wá ọkọ fóun nínú ṣọ́ọ̀ṣì wọn. Princess sọ pé òun kò ní olólùfẹ́ kankan lọ́wọ́ yìí, bẹ́ẹ̀ sì ni òun àti ọkọ òun àtijọ́ ti kọ ara wọn sílẹ̀ nítorí náà òun fẹ́ ọkùnrin tuntun míì. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ti pẹ́ tó
tóun ti ń gbàdúrà àti àwẹ̀ láti fọ ara òun mọ́ láti di èèyàn ọ̀tún. Ó ní àsìkò àdúrà àti àwẹ̀ ti wá ó sì ti lọ, àsìkò láti ní ọkọ ló kàn báyìí. Nígbà tó ń dárúkọ àwọn pásítọ̀ náà, ó ní wọ́n máa ń gba àwọn ọmọ ìjọ wọn lámọ̀ràn láti máa gbàdúrà kí wọ́n sì jẹ́ èèyàn gidi, òun sì ti ṣe bẹ́ẹ̀. Princess sọ pé òkú ní ìgbàgbọ́ láìsí iṣẹ́, òun ti ní ìgbàgbọ́ fún ọkọ rere, àmọ́ àsìkò ti tó fún òun láti gbé ìgbésẹ̀ wíwa ọkọ náà báyìí. Adẹ́rìn-pòṣónú náà wá rọ àwọn pásítọ̀ tó dárúkọ kí wọ́n ran òun lọ́wọ́ láti pàdé àwọn ọkùnrin gidi nínú ìjọ wọn tí ọjọ́ orí wọn lé ní 40 ọdún sí nǹkan bíi 50 ọdún tí wọ́n ti ṣetán láti gbé ìyàwó. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ohun tí àwọn èèyàn yóò sọ, ó ní kò yẹ kí àwọn tí kò ní ọkọ tàbí àwọn tó ti kọ ọkọ wọn sílẹ̀ máa tijú láti sọ̀rọ̀ sókè pé wọ́n nílò olólùfẹ́. Ó ṣàlàyé pé òun kò sọ̀rọ̀ sókè nítorí òun ti lé ńlẹ̀, àmọ́ òun sọ ohun tó dùn òun lọ́kàn tó sì múmú láyà òun. Princess fi kún pé kò yẹ kí àwọn èèyàn máa tijú láti sọ̀rọ̀ ìfẹ́ tàbí ìgbéyàwó ní ilé ìjọsìn wọn. Ó júwe ara rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ọgbẹ́ ọkàn rẹ̀ ti san tó sì ti ṣetán láti tẹ̀síwájú nínú ìgbé ayé rẹ̀ láì wo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn. Gbajúmọ̀ ni Princess Dámilọ́lá lágbo òṣèré, àmọ́ ọ̀pọ̀ èèyàn túnbọ̀ mọ̀ ọ́n sí i lásìkò ìgbẹ́jọ́ Lánrè Omiyinka tí ọ̀pọ̀ mọ̀ sí Bàbá Ìjẹ̀ṣà lẹ́yìn tí Bàbá Ìjẹ̀ṣà fọwọ́ kan ọmọ rẹ̀ lọ́nà àìtọ́. Ọ̀pọ̀ èèyàn ló fẹ́ràn rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún fún bí kò ṣe ṣe ọ̀rọ̀ náà ló kù òru, àmọ́ àwọn míì kórìíra rẹ̀ látàrí ìgbàgbọ́ wọn pé níṣe ló fẹ́ mọ̀ọ́mọ̀ bá ayé Bàbá Ìjẹ̀ṣà jẹ́. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú Ayé Tèmi ni oníròyìn yín. Ó mà ṣe o, ìyá ọlọ́mọ 5 pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí dókítà gbàgbé irinṣẹ́ abẹ sísọ́ọ̀sì sínú ara rẹ̀ nípínlẹ̀ Kano. Ọ̀fọ̀ burúkú kan ṣẹ̀ nípínlẹ̀ Kano lẹ́yìn ikú ìyá ọlọ́mọ 5 tórúkọ rẹ̀ ń jẹ́ Aishatu Umar lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìwà ìjáfara lọ́gbà ilé ìwòsàn Abubakar Umar Urology Center tó jẹ́ ti ìjọba. Mọ̀lẹ́bí olóògbé Abubakar Mohammed sọ wípé Aishatu kú lẹ́yìn ìfaradà ìrora inú fún ọ̀pọ̀ oṣù lẹ́yìn tí wọ́n ti ṣe abẹ fún un lọ́gbà ilé ìwòsàn níbi oṣù 4 sẹ́yìn. Gẹ́gẹ́ bí Mohammed ṣe wí, iṣẹ́ abẹ ọ̀hún ló wáyé lóṣù kẹsàn-án. Lẹ́yìn náà ni Aishatu bẹ̀rẹ̀ sí ní dojúkọ ìrora burúkú lemọ́lemọ́. Ó sọ wípé ládùrú bí olóògbé ṣe ń ṣàbẹ̀wò sí ọgbà ilé ìwòsàn tó, oògùn ìrora nìkan ni wọ́n ń fún un láì ṣe ìwádìí síwájú sí i nípa ohun tó ń ṣokùnfà ìrora inú náà. Ó ṣàlàyé pé àyẹ̀wò ìlera àti lílo ẹ̀rọ láti wo ohun tó ń ṣẹlẹ̀ nínú àgọ́ ara, ìyẹn scan, ni wọ́n ṣe níbi ọjọ́ mélòó kan sẹ́yìn, èyí tó ṣàfihàn pé irinṣẹ́ abẹ sísọ́ọ̀sì ni ó jẹ́ gbígbàgbé sínú ara obìnrin náà lásìkò iṣẹ́ abẹ tí wọ́n sì ṣáájú. Ó fi kún pé ìgbésẹ̀ yìí wáyé láti ṣe iṣẹ́ abẹ míì ṣùgbọ́n tó dágbére fáyé ṣáájú kí wọ́n tó gùn lé iṣẹ́ abẹ mìíràn ọ̀hún. Mohammed ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ ìwà ìjáfara, aláìlákàkún, àìbìkítà. Ó ké sí ìjọba ìpínlẹ̀ Kano àti àwọn àjọ aláṣẹ tó ń rí sí ètò ìlera láti gùn lé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn àti láti rí dájú pé ìdájọ́ òdodo wáyé fún olóògbé náà. Ó sọ wípé báwo ni akọ́ṣẹ́mọṣẹ́ dókítà oníṣègùn òyìnbó ṣe lè gbàgbé irinṣẹ́ abẹ sísọ́ọ̀sì sínú ara aláìsàn. Ó ní èyí kò jẹ́ ìtẹ́wọ́gbà rárá bó ti wù kó mọ̀. Ó kó ẹrẹ̀ bá iyì lẹ́ka ètò ìlera. Ẹni tó ń kọ ìhà sí ìṣẹ̀lẹ̀ náà, àjọ alábòjútó tó ń rí sí ọ̀rọ̀ ilé ìwòsàn nípínlẹ̀ Kano sọ wípé òun ti pàṣẹ kí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó lóòrìn wáyé ní kíámọ́sá lórí ẹ̀sùn náà láti fìdí òtítọ́ múlẹ̀ àti láti mọ ohun pàtó tó rọ̀ mọ́ ikú Aishatu. Akọ̀wé àjọ náà, dókítà Mansur Mudi Nagoda, nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ alukoro àjọ náà Samira Sulaiman, fi dá àwọn aráàlú lójú pé àwọn kò ní fi igbá kan bọ̀kan nínú nípa iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀, kò sì ní fì síbì kan ju ibì kan lọ tí òtítọ́ yóò sì fìdí múlẹ̀. Àjọ náà tẹnumọ́ pé àwọn kò ní fi ọ̀rọ̀ kankan bo ìṣẹ̀lẹ̀ náà mọ́lẹ̀, ṣèlérí pé àwọn yóò gbé ìgbésẹ̀ tó yẹ tí wọ́n bá fẹsẹ̀ ìwà ìjáfara, àìlákàkún, àìbìkítà náà múlẹ̀. Ìròyìn ikú náà ti ṣokùnfà ìkọminú, àfiyèsí àti pípè fún ààbò àwọn aláìsàn àti ìkojú òṣùwọ̀n láwọn ọgbà ilé ìwòsàn ìjọba jákèjádò ìpínlẹ̀. Ikọ̀ ọlọ́pàá dóòlà olùfarakásá kan ẹni 60 ọdún tí wọ́n jí gbé sálọ. Wọ́n fi ìgbóró òfin gbé àwọn afurasí apààyàn nípínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti dóòlà olùfarakásá kan tórúkọ rẹ̀ ń jẹ́ Isiaku Saidu ẹni 60 ọdún tí wọ́n jí gbé sálọ nílùú Ìṣẹ́yìn níjọba ìbílẹ̀ Ìṣẹ́yìn
ní ìpínlẹ̀ náà. Àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ Ọláyínká Àyànládé nílùú Ìbàdàn sọ wípé àwọn ọ̀daràn ajínigbé mẹ́ta míì lọ́wọ́ tún bà níjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú nípínlẹ̀ náà. Àyànládé ṣàlàyé pé àṣeyọrí iṣẹ́ ìrédè náà wáyé lẹ́yìn àṣẹ látọwọ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Fẹ́mi Haruna pé wọn kò gbọdọ̀ figbá kan bọ̀kan nínú lórí ìṣẹ̀lẹ̀ náà láti rí dájú pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá àwọn aráàlú jákèjádò ìpínlẹ̀. Ó sọ pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní iléeṣẹ́ ọlọ́pàá ti ní àkọsílẹ̀ ọ̀pọ̀ àṣeyọrí iṣẹ́ ìrédè ààbò tó fi mọ́ dídènà ìṣẹ̀lẹ̀ ìgbìyànjú láti jí èèyàn gbé sálọ, dídòòlà àwọn olùfarakásá tí wọ́n jí gbé sálọ àti fífi gbòòrò òfin gbé àwọn afurasí apààyàn. Iléeṣẹ́ ọlọ́pàá Ọ̀yọ́ dènà ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní ibùdó Ìṣẹ́yìn lọ́jọ́ 11 oṣù kìíní ọdún 2026. Àwọn jàǹdùkú adìyàmọ́ra tíye wọn lọ bíi 5 tí wọ́n gbé ìbọn àti àdá dání ló ṣe bẹ́ẹ̀ sì kọlù sí ibùdó lágbègbè ìpàgọ́ Básì ní Ìṣẹ́yìn tí wọ́n sì jí ọkùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ Isiaku Saidu ẹni 60 ọdún sálọ. Ó ní ìgbàrà tí ìròyìn náà dé etígbọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà ti pàṣẹ pé gbogbo nǹkan ni ó gbọdọ̀ jẹ́ ṣíṣe lójúnà láti dóòlà àwọn olùfarakásá àti láti fi gbòòrò òfin gbé àwọn ọ̀daràn náà. Ọ̀gá ọlọ́pàá DPO àgọ́ ààrẹ nínú iṣẹ́ àjùmọ̀ṣe pẹ̀lú àwọn àjọ elétò ààbò alábàáṣiṣẹ́pọ̀ ló ṣe bẹ́ẹ̀ gùn lé iṣẹ́ ìrédè àti gbígbọn inú igbó yẹbẹyẹbẹ èyí tó yọrí sí sísàwárí ibùba àwọn afurasí àwọn ajínigbé. Lẹ́yìn tí wọ́n tajú kan rí àwọn àpapọ̀ àjọ elétò ààbò níṣẹ́ làwọn afurasí náà ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì dojú ìjà ìbọn kọ ara wọn. Ìdojú ìjà ìbọn kọra ẹni náà ló yọrí sí ṣíṣekú pa afurasí kan nígbà tí ẹlòmíràn jẹ́ ẹni nàwọ́ gan tóun náà fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ tó ń lọ lọ́wọ́. Àwọn afurasí tó ṣẹ́kù náà ló ṣe bẹ́ẹ̀ náà papabura pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. Iléeṣẹ́ ọlọ́pàá ti wá rọ àwọn aráàlú láti ṣe bẹ́ẹ̀ ta iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ ìtòsí wọn lólobó tí wọ́n bá kẹ́fín ẹnikẹ́ni pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn lágbègbè wọn. Lórí dídòòlà olùfarakásá míì tí wọ́n jí gbé ní ìpàgọ́ Gẹ̀lẹ̀dẹ́ Kómú níjọba ìbílẹ̀ Ìtẹ̀síwájú, iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé olùfarakásá jẹ́ dídòòlà láì sanwó ìtanràn tí àwọn afurasí mẹ́ta sì ti jẹ́ fífìgbòòrò òfin gbé lẹ́yìn dídènà ìṣẹ̀lẹ̀ ìjínigbé ní agbègbè ibùdó wíwà lójú làlákàn fi ń sọrí iléeṣẹ́ ọlọ́pàá lọ́nà yẹ̀dẹ́ Kómú níbi tí obìnrin kan Uzainat Abubakar ti jẹ́ jíjígbé sálọ ní ìpàgọ́ Gẹ̀lẹ̀dẹ́. Ìgbésẹ̀ ìgbìyànjú yìí ló yọrí sí dídòòlà olùfarakásá láì sanwó kankan tí àjọ elétò ààbò sì náwó gan àwọn afurasí mẹ́ta tórúkọ wọn ń jẹ́ Kárí Ibrahim ọkùnrin ẹni ọdún 22, Dúré Jimoh ọkùnrin ẹni ọdún 25 àti Abubakar Sidi ọkùnrin ẹni ọdún 54. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn afurasí náà ti jẹ́wọ́ ìwà ọ̀daràn tí wọ́n hù náà nígbà tí ìwádìí sì ń tẹ̀síwájú lójúnà láti náwó gan àwọn ọ̀daràn tó ṣẹ́kù. Àtẹ̀jáde náà sọ wípé olùfarakásá ti ń gba ìtọ́jú àti àtìlẹ́yìn tó yẹ lọ́gbà ilé ìwòsàn nígbà tí àwọn afurasí náà yóò sì jẹ́ títari lọ ilé ẹjọ́ lẹ́yìn tí ìwádìí ìfimúfínlẹ̀ bá ti parí. Láfikún, ọta ìbọn ló jẹ́ sísàwárí níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Iṣẹ́ yìí ló ṣàfihàn ìpinnu iléeṣẹ́ ọlọ́pàá láti dáàbò bo àwọn olùfarakásá ní kánmọ́nkóbó àti láti dènà owó ìtanràn sísan fáwọn ọ̀daràn. Ṣe bá àwọn ọ̀daràn jà o, ẹ kọ́kọ́ du ẹ̀mí ara yín ná. Iléeṣẹ́ ọlọ́pàá ló gba àwọn ọmọ Nàìjíríà lámọ̀ràn bẹ́ẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà ti gba àwọn ọmọ Nàìjíríà lámọ̀ràn láti má ṣe jìjàgùdù tàbí bá àwọn ọ̀daràn jà tí wọ́n bá ara wọn nínú ipò tó léwu. Ó pàrọwà fún àwọn aráàlú láti fi ààbò ẹ̀mí wọn ṣe àkọ́kọ́ ju gbogbo ohunkóhun lọ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà Ọ̀gbẹ́ni Benjamin Hundeyin ló gba àwọn aráàlú lámọ̀ràn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nígbà tó ń sọ̀rọ̀ lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò òṣèlú lónìí Politics Today lórí ìkànnì amóhùnmáwòrán Channels Television. Hundeyin sọ wípé kí àwọn aráàlú ṣe sùúrù ṣe jẹ́jẹ́ nígbà tí wọ́n bá ara wọn nínú irúfẹ́ ipò bẹ́ẹ̀. Ó tẹnumọ́ pé dídáàbòbò ẹ̀mí ara ẹni ṣe pàtàkì ju dídojúkọ àwọn adìyàmọ́ra àti oníjàgídíjàgan ọ̀daràn lọ. Hundeyin sọ wípé tí àwọn aráàlú bá ara wọn nínú ìṣẹ̀lẹ̀ tàbí ìkọlù àwọn ọ̀daràn kí wọ́n má ṣe jìjàgùdù, kí wọ́n má ṣe jà, kí wọ́n má ṣe bá wọn mú nǹkan lẹ̀ fáwọn ọ̀daràn. Ó ní kí àwọn aráàlú ṣe jẹ́jẹ́ kí wọ́n kọ́kọ́ du ẹ̀mí ara wọn ná. Ó ní ohun tí ikọ̀ ọlọ́pàá lè ṣe ni láti tọpasẹ̀ àwọn ọ̀daràn náà kí àwọn sì fi gbòòrò òfin gbé wọn. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa
tó jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ti ní àkọsílẹ̀ àṣeyọrí tó lámìlaka nípa dídojúkọ àwọn ọ̀daràn tó fi mọ́ àwọn ògbóǹtarìgì olè tó ń ṣọṣẹ́ láabi láwọn ẹkùn kan nílùú Àbújá. Gẹ́gẹ́ bó ṣe wí, àwọn ìfigbóró òfin gbé láìpẹ́ yìí ló lọ́pọ̀ mọ́ àwọn iṣẹ́ láabi tó fi mọ́ àwọn afurasí tó lọ́wọ́ nínú ìṣekúpa agbẹjọ́rò lólú ìlú ilẹ̀ wa l'Àbújá. Àlàyé rèé o lórí ohun tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Èdó tó sọ akẹ́kọ̀ọ́ àti èèyàn 52 dèrò ọgbà ẹ̀wọ̀n. Àwọn akẹ́kọ̀ọ́ fásitì Ambrose Ali wà lára àwọn èèyàn 52 tí ọlọ́pàá kó lọ sí ilé ẹjọ́ lẹ́yìn ìfẹ̀hónúhàn kan tó wáyé ní ìjọba Esan West nípínlẹ̀ Èdó. Ṣáájú ìṣẹ̀lẹ̀ náà làwọn olùgbé ìlú Ekpoma ti gùnlé ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé níbẹ̀ lemọ́lemọ́. Àmọ́ àsìkò tí ìfẹ̀hónúhàn ọ̀hún lọ lọ́wọ́ ní nǹkan yíwọ́ tí àwọn kan sì bẹ̀rẹ̀ sí ń já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù láti jí ọjà inú rẹ̀ kó lọ. Bí ọ̀rọ̀ náà ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ náà sọ fún àwọn akọ̀ròyìn, lemọ́lemọ́ làwọn ajínigbé ń jí aráàlú àti ọmọ ilé ẹ̀kọ́ gbé lọ ní Ekpoma tí ìjọba kò sì ṣe nǹkan kan nípa rẹ̀. Wọ́n ní bí wọ́n ṣe ń jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ni wọ́n ń gbẹ̀mí wọn. Àwọn akẹ́kọ̀ọ́ náà tilẹ̀ sọ pé nígbà míì wọ́n lè jí ẹ̀gbọ́n gbé lọ́jọ́ kan kí wọ́n jí àbúrò rẹ̀ gbé lẹ́yìn ọjọ́ tí àwọn mọ̀lẹ́bí ẹni náà bá ti san owó ìtúsílẹ̀ rẹ̀ tán. Àmọ́ ṣá, wọ́n ní ó fẹ́ farajọ pé àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn lọ́wọ́ nínú àwọn ìjínigbé ọ̀hún. Gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ náà ṣe sọ, ìjọba ìpínlẹ̀ Èdó tàbí àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà kò sọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà. Wọn kò sì bìkítà èyí tó mú kí wọ́n ya sí ìgboro láti fẹ̀hónúhàn. Lẹ́yìn ọ̀rẹ̀yìn ọ̀rọ̀ náà yíwọ́, ọlọ́pàá sì kó ọ̀pọ̀ èèyàn tí ọmọ ilé ẹ̀kọ́ AAU wà lára wọn. Gẹ́gẹ́ bí ohun tí a gbọ́, inú yàrá ibùsùn ni púpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí ọlọ́pàá mú wà kí wọ́n tó lọ jí wọn tí wọ́n sì kó wọn sínú ọkọ̀ Black Maria lọ àgọ́ ọlọ́pàá. Púpọ̀ nínú àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ náà ló yí ilé ẹjọ́ ká lásìkò tí ọlọ́pàá kó wọn délé ẹjọ́ pẹ̀lú ìpayà. Ọkùnrin kan tó pe orúkọ ara rẹ̀ ní Abdulsalam sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn ọmọ òun wà lára àwọn tí ọlọ́pàá mú àmọ́ wọn kò kópa nínú ìfẹ̀hónúhàn kankan. Agbẹjọ́rò ọlọ́pàá P.O. Odion tó pe àwọn akẹ́kọ̀ọ́ náà àtàwọn akẹgbẹ́ wọn lẹ́jọ́ fi onírúurú ẹ̀sùn bíi ìdàlúrú, ìdígunjalè àti ìwà ipá kàn wọ́n. Àmọ́ nígbà tó ń gbọ́ ẹjọ́ náà, adájọ́ William Asigbemi sọ pé òun kò lágbára láti gbọ́ ẹjọ́ ọ̀hún. Ó sì rọ agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ pé kó bẹ̀bẹ̀ fún bẹ́ẹ̀lì nílé ẹjọ́ gíga Ubiaja. Lẹ́yìn náà ló ní kí wọ́n fi àwọn akẹ́kọ̀ọ́ náà sí ọgbà ẹ̀wọ̀n Ubiaja títí di ọjọ́ 26 oṣù kejì ọdún 2026 yìí. Ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ NANS ti ké sí iléeṣẹ́ ọlọ́pàá kó tú àwọn akẹ́kọ̀ọ́ náà sílẹ̀ láì fọ̀tàpè. Agbẹnusọ ẹgbẹ́ náà Adéyẹmí Àjàsá sọ nínú àtẹ̀jáde kan pé ìjọba gbọ́dọ̀ ṣe ojúṣe rẹ̀ èyí tí ṣe ìdáàbòbò ẹ̀mí àti dúkìá aráàlú dípò kó máa gbé wọn lọ sọ́gbà ẹ̀wọ̀n. Ẹgbẹ́ náà sọ pé ìwà tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èdó ń hù sí àwọn akẹ́kọ̀ọ́ náà kò tọ́, ó sì jẹ́ títẹ̀ ẹ̀tọ́ aráàlú lójúmọ́lẹ̀. Ọ̀tọ̀ lọ̀rọ̀ o, èrò aráàlú ṣọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́yìn tí ìjọba Amẹ́ríkà fi ohun ìjà olóró ṣọwọ́ sí ìjọba Nàìjíríà. Ìjọba ilẹ̀ Amẹ́ríkà ti fi àwọn ohun ìjà olóró ṣọwọ́ sí Nàìjíríà nínú ìgbìyànjú rẹ̀ láti ran ìjọba àpapọ̀ lọ́wọ́ láti kojú ètò ààbò tó mẹ́hẹ. Èyí jẹyọ nínú àtẹ̀jáde kan lójú òpó ayélujára ìkànnì X iléeṣẹ́ ìjọba Amẹ́ríkà tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ Áfíríkà United States Africa Command AFRICOM. AFRICOM sọ pé ìbáṣepọ̀ tó dán mọ́rán ló wà láàrin ìjọba orílẹ̀-èdè méjèèjì lásìkò yìí. Amẹ́ríkà sì ti ṣetán láti ran Nàìjíríà lọ́wọ́ láti kojú ìṣòro ètò ààbò tó mẹ́hẹ. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn tí iléeṣẹ́ ọmọ ogun Amẹ́ríkà fi àdó olóró ṣọwọ́ sí ibùba àwọn agbésùmọ̀mí tó wà ní ìpínlẹ̀ Sokoto. Lẹ́yìn ìkọlù náà ni ààrẹ Amẹ́ríkà Donald Trump sọ pé òun tún lè ṣe ìkọlù míì sí àwọn agbésùmọ̀mí ní Nàìjíríà tí wọn kò bá dẹ́kun fífi ẹ̀mí àwọn ọmọlẹ́yìn Kristi ṣòfò. Ìjọba Amẹ́ríkà kò sọ ní pàtó irúfẹ́ ohun ìjà olóró tó fi ṣọwọ́ sí Nàìjíríà. Látàrí àwọn ohun ìjà náà tí ìjọba Amẹ́ríkà fi ṣọwọ́, àwọn èèyàn ọmọ Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí fi èròǹgbà wọn léde lórí ìgbésẹ̀ Amẹ́ríkà láti fi ohun ìjà olóró náà ránṣẹ́ sí Nàìjíríà. Sẹ́nítọ̀ tó ń ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Kaduna nílé aṣòfin àgbà Shehu Sani
sọ pé ohun tó dára ni Amẹ́ríkà ṣe bó ṣe fi ohun ìjà olóró náà ṣọwọ́ sí Nàìjíríà. Nígbà tó ń gbóríyìn fún Amẹ́ríkà lójú òpó X rẹ̀, Sani sọ pé àwọn orílẹ̀-èdè míì tí wọ́n ní àwọn fẹ́ràn Nàìjíríà gbọ́dọ̀ wo àwòkọ́ṣe Amẹ́ríkà láti ṣe ìrànwọ́ bẹ́ẹ̀ dípò kí wọ́n kàn máa fi ohùn ránṣẹ́ nìkan. Ó ní Nàìjíríà yóò tẹ́wọ́ gba gbogbo ìgbésẹ̀ láti gbẹ̀mí àwọn ọ̀daràn bíi Bello Turji, Adamu Aleru, Baleri àtàwọn ọ̀daràn míì ní Zamfara. Lójú òpó X, àwọn ọmọ Nàìjíríà kan gbóríyìn fún ìjọba Amẹ́ríkà fún ìgbésẹ̀ náà. Bẹ́ẹ̀ làwọn kan ń sọ pé afúnnífìlà fi gba odidi orí lọ́wọ́ ẹni l'Amẹ́ríkà. Àwọn kan tilẹ̀ sọ pé ó ṣeéṣe kó jẹ́ àwọn agbésùmọ̀mí ni yóò lo àwọn ohun ìjà náà ní ìkẹyìn. Àwọn ọmọ Amẹ́ríkà míì tún sọ lójú òpó X náà pé kò tọ́ kí ìjọba àwọn máa fi owó orí àwọn kọjú ìjà sí agbésùmọ̀mí nílẹ̀ Áfíríkà nítorí ìjà náà kò kan àwọn.